Pasuma onda. Gbogbo ayé ló mọ̀ wípé ìgbàlaṣọ ìgbàlẹ̀wù ìgbàlódéré kókò nílé Ìlọrin. Àwọn àsìkò kan ń bẹ tó jẹ́ pé nígbà tí a ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin eléyìí tí ó ti rò wípé òun ti táyà ní oríṣiríṣi ìfẹ́ ńlá ti lò sẹ́yìn. Ẹ jẹ́ ká wo ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹkọrin lórílẹ̀‐èdè Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ ìròyìn eléyìí tá à ń gbọ́ nípa ọ̀rọ̀ ìfẹ́ wọn tí wọ́n nà sáwọn obìnrin. Oríṣiríṣi ìfẹ́ ló ń bẹ lóòótọ́. Ọ̀tọ̀ ni ìfẹ́ kájọ náwó ìfẹ́ síra wa, a ní fẹ́ra wa sílé. Ọ̀tọ̀ ni ìfẹ́ pé ọ̀rẹ́ sọ̀rẹ́, alájọsọ papọ̀, olùdámọ̀ràn papọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú ìfẹ́ wo ilẹ̀ yín jọ ń lò pẹ̀lú olólùfẹ́ yín? Ọ̀pọ̀lọpọ̀ àwọn amúlùdùn, àwọn entertainers, àwọn olórin, àwọn òǹṣèré sinimá ni à ń gbọ́ oríṣiríṣi ìròyìn nípa bí wọ́n ṣe náwó ìfẹ́ síra wọn. Ká fi ẹnu adákẹ́ ni o. Ẹ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèrébìnrin eléyìí tí gbajúgbajà òǹkọrin fújì ni Alhaji Wasiu Alabi Pasuma wọ́ndà eléyìí tó ti náwó ọ̀fẹ́ sí rí. Ká ṣe àgbéyẹ̀wò bíi mẹ́jọ bíi mẹ́sàn-án nínú wọn gẹ́gẹ́ bí àṣírí kà, gẹ́gẹ́ bí àṣírí lákọọ́lẹ̀ tí wọ́n ń gbé kiri kàkàkiri gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tí wọ́n ń gbé kiri nígbà náà títí wá di ọdún 2023 tá a wà nínú ẹ̀ yìí. Ẹ jẹ́ á wo bíi mélòó kan nínú wọn. Ẹni àkọ́kọ́ tó jẹ́ pé kò mọ̀ ẹni Rónkẹ́ Odùsànyà tí gbogbo èèyàn tí wọ́n mọ̀ sí Flaky Ìdídòwó. Gbogbo ìfẹ́ tóun àti Wasiu Alabi Pasuma tí wọ́n jọ lò ń ló hàn sí gbangba tí ò dẹ̀ mú pẹ́ẹ́pẹ́. Kódà Rónkẹ́ Odùsànyà tí gbogbo èèyàn tí wọ́n mọ̀ sí Flaky Ìdídòwó yìí tó jẹ́ gbajúgbajà òǹṣèré sinimá oní Yorùbá àti tẹ̀léyìnbó pàápàá, ó sọ́ngbà kan tó dẹ̀ fi ìdí ẹ̀ múlẹ̀ pé báwọn èèyàn ṣe ń gbé kiri bẹ́ẹ̀ náà lórí o, àti pé kì í ṣe gbogbo ìfẹ́ náà ló lè di ti lọ́kọláya o. Ìfẹ́ tó ń bẹ láàárín Rónkẹ́ Odùsànyà, Flaky Ìdídòwó àti Wasiu Alabi Pasuma wọ́ndà gbogbo ayé lórí ńgbà náà. Ẹnì kejì Jayé Kútì ni gbajúgbajà òǹṣèré sinimá oní Yorùbá ni tó jẹ́ pé ìlú mọ̀ọ́ká káàfàtà ni. Jayé Kútì ni àwọn èèyàn ni wọ́n gbéròyìn kiri ńgbà kan pé òun àti Alhaji Wasiu Alabi Pasuma wọ́ndà gbajúgbajà òǹkọrin fújì ni pé wọ́n jọ ní ìfẹ́ ìkọ̀kọ̀ láàrin àwọn méjèèjì. Bó tiẹ̀ jẹ́ pé Jayé Kútì ó kóró ojú sí ìròyìn yìí, bẹ́ẹ̀ náà ló bẹnu àtẹ́lù. Ó ní kò sí ní tó jọ àti pé àhesọ ìròyìn gbà ni àwọn èèyàn ni wọ́n ń gbé kiri o. Ẹnì kẹta ni Ayọ̀ Adésànyà. Ìfẹ́ tó ń bẹ láàrin gbajúgbajà òǹṣèré sinimá ni Ayọ̀ Adésànyà àti ti Alhaji Wasiu Alabi Pasuma wọ́ndà kò mú rárá. Ó hàn síta tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wá padà mọ̀. Kódà Wasiu Alabi Pasuma wọ́ndà gan fúnra rẹ̀ sọ pé àwọn oníròyìn gan ni ò jẹ́ kí ìfẹ́ tó ń bẹ láàrin òun àti Ayọ̀ Adésànyà kó fẹsẹ̀ múlẹ̀ dàbí alára, torí pé àwọn oníròyìn ni wọ́n rí òun àti Ayọ̀ Adésànyà ní pàtí kan tí wọ́n dẹ̀ gbé àwòrán àwọn tí wọ́n gbé káàkiri kó tó wá di pé àwọn èèyàn wọ́n ń gbà bí ẹni gbàgbọ́ ọtí pé Pasuma ó ń fi Ayọ̀ Adésànyà o, ṣùgbọ́n ṣe é mọ̀ obìnrin wọn ò mọ ibi tí wọ́n fẹ́ gbé kinní ọ̀hún tì sí kó tó di pé Ayọ̀ Adésànyà kó tó di pé ó dàbí ẹni pé ó yẹ fún Pasuma ńgbà náà. Lóòótọ́ ni gbogbo ìfẹ́ kọ́ ló lè di ti lọ́kọláya. Ẹnì kẹrin Lára Olútókun ẹni tí ó ní Larry Show Village tó sì jẹ́ pé gbajúgbajà nínú àwọn ìlú mọ̀ọ́ká ní ìpínlẹ̀ Èkó, gbajúgbajà òǹtajà, gbajúgbajà tó jẹ́ ìlú mọ̀ọ́ká dáadáa ni. Lára Olútókun ẹ mọ̀ àbí ayò. Ẹnì karùn-ún Ìyábọ̀ Òjó ni. Tẹ́ ẹ bá gbàgbé ní nǹkan bí ọdún bíi mélòó kan sẹ́yìn ni wọ́n gbé ìròyìn kan kiri pé Alhaji Wasiu Alabi Pasuma pé ó náwó ìfẹ́ sí Ìyábọ̀ Òjó pé wọ́n jọ ń fẹ́ra wọn. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ni wọ́n tún sọ pé àhesọ ìròyìn gbáà ni. Wọ́n ní ìròyìn yẹn kò fẹsẹ̀ múlẹ̀ pẹ́ẹ́pẹ́, ṣùgbọ́n àwọn kan náà ni wọ́n ń gbé káàkiri. Ẹnì kẹfà Yétúndé Ọ̀dẹ́tọ́lá tó jẹ́ gbajúgbajà òǹṣèré sinimá àti gbajúgbajà olóyè òǹtajà ní ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ ìlú mọ̀ọ́ká. Ó ní òun gangan ni ìyàwó alárédè Alhaji Wasiu Alabi Pasuma wọ́ndà
àti pé àwọn tó kù abẹ́lẹ́jàyàn lásán ni wọ́n. Yétúndé Ọdẹ́tọ́lá sọ̀rọ̀ yìí lọ́dún 2016 nígbà tó ń dáhùn ìbéèrè àwọn oníròyìn kan. Ó ní lóòótọ́ òun kúkú ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé irú ìlúmọ̀ọ́ká olórin báyìí obìnrin kan ṣo lè dúró tì wọ́n. Ìfẹ́ láàrin àwọn gbajúgbajà amúlùúdùn kọ́lọ́ ọba mi òkè kó ṣàánú wa ni. Ẹnì keje Fathia Balógun ni àwọn èèyàn ni wọ́n gbé ìròyìn káàkiri ní nǹkan bí ọdún bíi mélòó kan sẹ́yìn pé gbajúgbajà òǹṣèré sinimá oníyòòbá ni Fathia Balógun pé ó ní ìfẹ́ ìkọ̀kọ̀ pẹ̀lú Alhaji Wasiu Alabi Pasuma Wonder. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn míì ni wọ́n sọ pé rúmọ̀ lásán àhesọ̀rọ̀ gbáà ẹni àwọn èèyàn ni wọ́n ń gbé káàkiri nípa ọ̀rọ̀ Alhaji Wasiu Alabi Pasuma àti Fathia Balógun. Ìròyìn tí ò ṣẹlẹ̀, ìròyìn ẹlẹ́jẹ̀ ni wọ́n sọ pé wọ́n ń gbé kiri ńgbà náà. Ṣùgbọ́n bí tí ò bá gbẹ́yìn kìn inú ò ní bàjẹ́. Bákan náà ńlá gbọ́ ti Rónkẹ́ Oṣòdì Òkè, ìyẹn Rónkẹ́ Òjó tí gbogbo èèyàn tí wọ́n mọ̀ sí Rónkẹ́ Oṣòdì Òkè tó jẹ́ gbajúgbajà òǹṣèré sinimá oníyòòbá ni. Wọ́n sọ káàkiri ńgbà náà pé ìfẹ́ ó ń bẹ láàrin Rónkẹ́ Òjó tí gbogbo èèyàn mọ̀ sí Rónkẹ́ Oṣòdì Òkè láàrin òun àti Alhaji Wasiu Alabi Pasuma Wonder, tó sì jẹ́ pé ìfẹ́ òun ó padà wá di tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wá padà wá mọ̀. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ń kọ́ ibo ni ọ̀rọ̀ ìfẹ́ òun, ibo ló wá padà wá gbé wọn dé. Gbogbo ìfẹ́ nǹkan ló lè padà wá di lọ́kọláya. Bákan náà Mọ́túnráyọ̀ Olúwakẹ́mi, gbajúgbajà òǹṣèré sinimá ni Mọ́túnráyọ̀ Olúwakẹ́mi, láti ọdún 2008 ló ti darapọ̀ mọ́ òǹṣèré sinimá lórílẹ̀‐èdè Nàìjíríà tó lè ṣe dáadáa. Ìfẹ́ tó ń bẹ láàrin Alhaji Wasiu Alabi Pasuma àti Mọ́túnráyọ̀ Olúwakẹ́mi yìí ó kọjá kàsíàrà, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ sí ìfẹ́ náà. Mọ́túnráyọ̀ Olúwakẹ́mi, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọn wá padà wá fẹ́ra wọn lẹ̀. Ọ̀rọ̀ ìfẹ́, gbogbo ọ̀rọ̀ ìfẹ́ kọ́ ló lè padà wá di ti lọ́kọláya. Ẹ wo ẹjẹ́ adáàlẹ́ ń bẹ̀ wọn jàre, ṣùgbọ́n ẹjẹ́ àyà sọ fún yín, Alhaji Wasiu Alabi Pasuma Wonder bó ṣe ti pé ẹni ọdún 56 báyìí lọ́dún 2023 táwà nínú èyí. Ǹjẹ́ ẹ mọ̀ yìí pé Alhaji Wasiu Alabi Pasuma kò ní ìyàwó ńlé báyìí, ṣùgbọ́n ó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń ṣe dáadáa káàkiri àgbáńlá ayé. Kọ́lọ́run bá mi òkè kó túbọ̀ bá wa dá àwọn ọmọ yìí lágbà kí wọ́n ṣoríire káàkiri gbogbo àgbáńlá ayé. Alhaji Wasiu Alabi Pasuma Wonder, ọmọ Ọdẹ́tọ́lá fúnra ẹ̀, ọ̀gá ńlá gbogbo fújì káàfàtà, máa jayé orí rẹ lọ.